Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú ẹ làbọ́yè aleluya o mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tí ẹ fi ń wò mí lọ́kùnrin Ọlọ́run ọba Elédùmarè ò ní jẹ́ kójú náà fọ́ ojú tẹ́ fi tẹ́tí sí mi lóbìnrin tí náà ò ní di láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Mo ṣe live video kan ní alẹ́ àná nípa oògùn àfúnjẹ àtinúdénú ìfẹ́ràn. Mi ò tiẹ̀ mọ̀ pé fídíò yẹ ó ti pé nẹ́tíwọ́ọ̀kì ti bàjẹ́ pé iṣẹ́ yìí ò parí. Èmi sì dúró tí wọ́n fi parí prógráàmù yẹn látòkè délẹ̀. Ìgbà tí mo wá post iṣẹ́ yẹ tí àwọn gbọ́ táwọn èèyàn kọ́mẹ́ǹtì pé ẹ bá wa parí ètò yìí. Èmi náà wá ẹsẹ̀ lọ òun wá rí pé àṣé kí ni yóò àṣé ó ti kọ́ọ̀tì lánàá tí nẹ́tíwọ́ọ̀kì ti kọ́ọ̀tì ẹ̀ tẹ́mi ò mọ̀. So mo fi yí bẹ̀ ẹ̀yin ènìyàn mi ẹ má bínú sí n tó ṣẹlẹ̀. A máa ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ̀kan tí nẹ́tíwọ́ọ̀kì ò bá dára. Ìdí nìyẹn tí wọ́n fi ṣe normal video ká mọ̀ sí ti live video. Iṣẹ́ àtinúdénú ìfẹ́ yìí náà mo sọ lálẹ́ àná wípé èèyàn máa ń lò lá fún èèyàn tẹ́ ẹ bá mọ̀ wípé ẹ ò lè rí nǹkan fi sínú oúnjẹ fún. Ẹ lè rí oògùn fi sínú oúnjẹ rẹ̀. Àfúnjẹ àtinúdénú yìí èèyàn máa ń lò ó tẹ́ bá ti rí wípé ẹ ò lè rí nǹkan fi sínú oúnjẹ ẹni tẹ́ fẹ́ kó nífẹ̀ẹ́ yín. Ìgbà yẹn lẹ́ẹ̀ wá lo iṣẹ́ yìí tẹ́ ẹ wá jẹ àṣejẹ yìí tẹ́ ẹ bá ti ń jẹ yóò máa dénú ẹni tí ẹ ṣiṣẹ́ yìí sí. Mo kí ẹ̀yin ènìyàn mi Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa. Mo sọ wípé ọ̀pọ̀lọpọ̀ náà ni èèyàn máa ń gbà àṣà iṣẹ́ ìfẹ́. Lára àwọn iṣẹ́ ìfẹ́ tí ó lámìlaka nínú oògùn ìbílẹ̀ Yorùbá ẹni àtinúdénú wà. Ìyẹ kéré pé àtinúdénú náà ò sábà kọ́mọ̀ púpọ̀ ṣùgbọ́n àwọn iṣẹ́ ìjìnlẹ̀ jọ̀hún tó dájú dáadáa ni. So mo fẹ́ fún yín ní àtinúdénú yìí. Tẹ́ ẹ bá jẹ́ ẹ̀yin lẹ́ ò jẹ́ ṣùgbọ́n inú ẹni tí ẹ ṣaṣẹ́ yìí sí ní ọmọdé. Bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn má jẹ́ kí n pa ẹ̀yìn èdè drop iṣẹ́ yìí. Báwo ni ẹ ò ṣe ṣe? Ẹ lè bá mi lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ. Ẹni ká bá mi ta ìkòkò ìsasùn tọ́tọ̀ kan. Ẹ bá mi yọwọ́ ọjà kúrò lára ìkòkò yẹ. Ẹ bá mi lọ jẹ́wé ojú oró tó jẹ́ tòjọ́ tàbí tútù. Ewé òṣìbàtà tó jẹ́ tòjọ́ tàbí tútù. Ẹ sì bá mi ra epo àgó ẹyọ kan. Ẹ sì bá mi lọ já àfòmọ́ igi kígi. Ẹni igi tẹ bá rí kò sí igi tẹ lò tí ò dáa ẹ bá mi já àfòmọ́ rẹ̀ kó sàdé já àfòmọ́ igi yẹn pé mi ò sọ pé igi báyìí ni ẹ lò igi báyìí ni ẹ lò tó yẹ pé a máa dààmú ẹni tẹ bá ti rá àfòmọ́ lórí igi kan ẹ bá mi já àfòmọ́ yìí kó pọ̀ díẹ̀ níwọ̀nba pẹ̀lú epo àgó pẹ̀lú ìyẹ̀rẹ̀ osùn. Tẹ́ wá fẹ́ ṣe àṣejẹ yìí torí pé aago kan ságo méjìlá òru ni èèyàn máa ń jẹ àṣejẹ yìí. Kí nìdí tí èèyàn fi máa ń jẹ ní ọ̀gànjọ́ òru látàrí wípé ìgbà tẹ́ bá fẹ́ ṣaṣẹ́ yìí táìmù ìgbà tí ẹni tẹ́ fà ṣaṣẹ́ yìí sí yálà ọkùnrin ló fẹ́ ṣe fóbìnrin ni yálà obìnrin ló fẹ́ ṣe fọ́kùnrin ni ẹ ti sọ táìmù ìgbà tẹ́ni yóò ti wà lójú oorun. Tí ẹni yóò bá sí lójú oorun tẹ́ bá ṣe kò lè ṣiṣẹ́. Ó dàbí olólùfẹ́ yín tẹ́ bá fẹ́ ṣe sí tẹ́ bá rí pé a máa lọ sóòru bóyá ń lọ násfàtì ni tàbí ń lọ ìṣòro tàwọn ẹlẹ́sìn ìgbàgbọ́. Ẹ ṣàkíyèsí jọ tẹ́ bá mọ̀ pé kò lọ ẹ jẹ́ kó wà lójú oorun níṣẹ́ yóò fi ṣiṣẹ́ tẹ́ bá ṣe tí ò bá ṣiṣẹ́ bóyá ènìyàn ó wà ní kò tí sùn náà. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa bó láò ṣe ṣe. Ẹ bá mi lo àwọn ewé mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí. Ẹ bá mi fi ṣe epo àgbóyẹ ẹ bá mi ẹgbẹ́ sí iye tó bá wù yín ẹ fi ṣe jẹ lépo níyọ̀ ẹ fi ṣe lépo níyọ̀ ẹ fi ṣe lépo níyọ̀. Ẹ lè ṣe lọ́wọ́ ìrọ̀lẹ́ àbí tílẹ̀ bá ti ṣú tó bá ti wá ẹ wá gbé kalẹ̀ títí di aago kan ságo méjìlá òru gbó wa làmọ̀ yìí pé tẹ́ bá rí i pé òru lọmọ ẹ̀dá máa ń ṣèkà. Iṣẹ́ tí yẹn bá sà lóru a máa jẹ́ ju tí yẹn bá sà lọ́sàn lọ. Iṣẹ́ tí yẹn bá sà lóru a máa jẹ́ ju tí yẹn bá sà lọ́sàn lọ. 100% sure ni. Kódà ìwẹ̀ tí yẹn bá máa ń wẹ̀sùn lálẹ́ a máa jẹ́ ju tí yẹn bá máa wẹ̀ láàárọ̀ lọ àṣírí ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Lẹ́fí mọ́rí táyà lómìnira tá máa ń porí yàn láburú lóru. Àwọn iṣẹ́ kan wà tí ẹ máa sọ gbólóhùn kan fún yín tá a bá ti ń sùn lálẹ́ kẹjá máa pa sábẹ́ pílò wa nítorí àwọn ìka ènìyàn tásàsí wọn àbílú wọn ò fi ní ràn wá lójú oorun.
tẹ́ máa ṣe fídíò ń parẹ́ láìpẹ́. tó bá ti wá gbé àṣejẹ yìí tó ti di aago kòru tàbí aago 12, ẹ bá mi gbé sórí òṣùká kan, ẹ bọ́ra yín sí òwò ọmọlúàbí. ẹ bá mi fi ìyẹ̀rẹ̀ òsùn tẹ̀ra, ẹ bá mi fi tẹ Ifá Èjìogbè. ẹ wá mọ̀ ní wípé wọ́n ní kójú oró má ṣàyẹ omi. ó ní tẹ bá ní kó má ṣàyẹ omi, ó máa bá omi lọ ni. wọ́n ní kò sí bàtà má ṣàyẹ odò. ó ní tẹ bá ní kó má ṣàyẹ odò, òun á máa bódò lọ ni. wọ́n ní ká fò má ṣàyẹ igi. ó ní tẹ bá ní kó má ṣàyẹ igi, òun á bági kú ni. bí àgó bá kọlà adénú ọmọ rẹ̀, Èjìogbè abámẹgbé ọbẹ̀ yìí sínú lágbájá ọmọ lágbájá, ó bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ mi tí bá ti ń jẹ ẹnu lágbájá ọmọdé ni kó máa bọ́ sí. ẹ wúre sí dáadáa bẹ́ẹ̀ ṣe fẹ́ kó nífẹ̀ẹ́ yín sí. ẹ bá mi farabalẹ̀ jẹ́. ẹni tẹ́ bá fẹ́ ṣaṣẹ́ yìí, tẹ́ bá fẹ́ kó mú yẹ̀sì, ẹ rí pé mo orúkọ ìyá rẹ̀. ẹ má jẹ́ ká tanra wa, kò sí oògùn téèyàn lè lórúkọ ìyá sí tí ò ní ṣe dáadáa, látàrí wípé tá bá lo bàbá, ìyá méjì ẹbí ni ọ̀pọ̀lọpọ̀ máa lé ń gbòòrò kọlọmọ sáwọ ọkùnrin, ṣùgbọ́n ìyá méjì ẹbí yàn èèyàn lẹ ìdí nìyẹn tá a fi ń lo orúkọ bàbá, látàrí pé gan ara ìyá ló ti jáde wá. kékeré ntọ́dọ́ tíá kọlọmọ sí tíá ní òfò. inú mẹ́rin Dr. Mọ̀dàgbọ́ lọ́wọ́ ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa, kí sẹ́yẹ kó lè bá ṣiṣẹ́ dáadáa, gbìyànjú ẹ kẹ́ ṣe lẹ́ẹ̀mejì bí ẹ ṣe lónìí, ẹ lè gbọ́ kẹta kẹ́tó ṣe, ẹ fi yòókù kalẹ̀. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o. mo lọ mo tún padà bọ̀, má lọ láì láìkè, bá mi share rẹ̀ sáwọn ènìyàn tó bá nílò iṣẹ́ yìí. Ó ṣeé ṣe kọjá pé àwọn èèyàn, àwọn tí ò bá sì nílò rẹ̀ tó bá gbọ́, wọn mọ padà nílò rẹ̀ lọ́jọ́ iwájú, nítorí pé olólùfẹ́ ni a máa fi nílẹ̀ láì lérò. Ọlọ́run ní fi wá sílẹ̀. Mo lọ mo tún padà bọ̀, ó dìgbà.